mùsùlùmí mọ́ nínú mọ́ṣáláṣí ní Àmùkòkò ẹjá jọ wo fídíò yẹn ẹjá jọ wo. àwọn àlejò stop lẹ́bẹ̀ fọ yìí ọba kìí àyè fọ ọyà àṣírí ẹ̀fọ́ o ẹbẹ̀ ìwọ̀n sí àyè sí wà sí normal number ìwọ ni olóòlà ẹ̀tọ́ láì jẹ náà tí mo ní sọ pé stop lẹ́bẹ̀ ṣe yìí. ọkùnrin mo ní báyìí ẹni tó ń tó pẹ̀lú kó náà stop ẹ̀. ẹ pé Kàbírù fún mi ẹ pé lọ́yà Kàbírù fún mi. ẹni tó ń tó pẹ̀lú kó stop ẹ̀. ẹ fi wọ́n lẹ̀ wàyà alámọ̀ṣẹ́ ìbárakọ̀ wàjà ẹ dòkólẹ̀ no ẹ dòkólẹ̀ ẹ kà mọ̀ ẹ dòkólẹ̀ ẹni kà mọ̀ ẹ dòkólẹ̀. gbogbo ya yé Ṣáínà ti rí nǹkan báyìí Àmùkòkò ló ti ṣẹlẹ̀ o àwọn mùsùlùmí wọlé ní mọ́ṣáláṣí wọ́n dẹ̀ ṣe tẹ̀síìr àwọn oníṣẹ̀ṣe yìí wọ́n dẹ̀ wọlé lọ bá wọn imagine tọ́lọ́wọ́n mùsùlùmí ló bá ṣe irú ẹ̀sìn wọ́n ti máa pariwo káàkiri wọ́n ti máa gbé káàkiri pé ẹ̀sìn ìsìlámù kìíní kan nísìn àwọn oníṣẹ̀ṣe ló ṣe léyìí o ààyè wọn ni wọ́n wà wọ́n sí láyé àwọn oníṣẹ̀ṣe yẹn o inú mọ́sìkì làwọn fáyì ti ṣe tẹ̀síìr o ó dẹ̀ lọ bá wọn nínú mọ́ṣáláṣí yẹn imagine ṣé lè dá báyìí àwọn oníṣẹ̀ṣe ń sìn wọn ní sọ̀rọ̀ gbogbo ọmọ adákẹ́ ni o ká ní mùsùlùmí ní irú ẹ̀ bá lọ ṣẹlẹ̀ ni ká ní pé mùsùlùmí ló bá lọ àtáàkì wọn ni yéè ariwo ti sọ wàláì tàláì ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run o ẹ jẹ́ bẹ̀rù ọlọ́run ẹ jẹ́ bẹ̀rù ọlọ́run má gbàgbé ìwọ tó bá ní BP or diabetes tètè kàn sí Yahya Gambari o sórí BP tó bá ti ń pẹ́jù lára ó máa yára pààyàn ó dẹ̀ máa result sí stroke diabetes ń tiẹ̀ tó bá ti ń pẹ́jù ó máa ń fa ibò àtàjì náà ní tẹ́sí ó máa jẹ̀rẹ̀ títí wọ́n fi náà máa gẹ̀ẹ́sẹ̀ yẹn o àgbọ̀dẹ̀wà tó confam tí ó cure BP tí ó cure diabetes yẹn permanently wàláìlẹ̀ àti tó dẹ̀ ní gúrú ọmọláyé mo jogún bá àgbólé mo ṣe ní lọ́wọ́ o yes ẹlẹ́mìí àní kò sí cure fún BP ẹlẹ́mìí àní kò sí cure fún diabetes á dáhùn kí ọ wà fún tó confam ó ní bí àwọn bàbá wájà àtijọ́ ó ní bó ṣe ń treat BP ó ní bó ṣe ń treat diabetes kó ló di pàwọn òyìnbó dé gbogbo ẹlẹ́mìí jogún bá ń lé ká lè confam kí mo jogún bá ń lé kò kí ń ṣeré bó ṣe máa ń fi wé ọyìn ẹ̀yin náà mọ̀ pé ìwé yìí ìwé dídè sí ni ìwé àwọn bàbá yá àtijọ́ ni from A to Z ìwé yìí àgbo lókun bẹ̀ ṣàṣà ní ìran àgbo tó wọ débẹ̀ tó ní bá bó ṣe wò yìí àwọn ọmọ tó bí 1990 àbárùwé láyé kódà ìwọ ọkùnrin tí kò ọmọkùnrin ẹ bá kéré jọjọgí ẹ lọ bóyá bí wọ́n ṣe bímọ ẹ nìyẹn o ọ ìdákọ̀lẹ̀ ló ṣe ẹ́ tí kò ọmọkùnrin ẹ fi súnkì tó fi ń kéré àgbóhùn wàbí tó kọ̀ fam tó jẹ́ pé tó bá lò yóò jẹ́ kí kò ọmọkùnrin ẹ yọ dáadáa no any side effect àti ṣe fọ́ọ̀mù ẹ̀ tí ò níye o wàláì azim tested and confirmed ni o wàláì yóò cure BP àbí tó máa cure diabetes tó cure BP pátápátá owó àbí tó confirm àti ṣe fáwọn èèyàn tí ò níye kódà ìwọ obìnrin tó bá ní fibroid àbí onídàádúró mẹ́sẹ̀jì mi lórí WhatsApp lórí 09021975321 09021975321 09021975321 tó bá fẹ́ tètè get mi orí WhatsApp wá sí get mi.